Ẹ káàárọ̀ o, mo kí gbogbo ọmọ Nàìjíríà, pàápàá jùlọ ọmọ Yorùbá, ẹ̀yin ẹ̀yà Ìgbò mo kí yín o, mo kí gbogbo ẹni tó bá ń gbọ́ mi, gbogbo ẹni tó bá gbọ́ èdè mi, mo kí gbogbo yín. Oṣù May la wà yìí, èyí ni 2nd of May láti ìlú Èkìtì mo ti ń bá yín sọ̀rọ̀. Ẹ jọ̀wọ́, nǹkan tí mo rí ní òru èní mọ́jú, ó ṣẹ̀rù bà mí, ó dẹ́rù bà mí gidi gan. Èmi àti sísítà mi lájọ sunlé, wọ́n wá kí mi láti ọ̀dọ̀ wọn, wọ́n sùn sí yàrá ọ̀tọ̀, mi náà sùn sí yàrá ọ̀tọ̀. Nígbà tí àwa méjèèjì máa jí, mo ròyìn nǹkan tí ojú mi rí lójú oorun fún sísítà mi, wípé wọ́n fi hàn mí wípé ogun ja ìlú Èkó. Sísítà mi lanú lẹ̀, ó ní nǹkan tí òun rí mọ́jú náà nìyẹn. Bí èmi ṣe rí tèmi rèé, sísítà mi kàn sọ fún mi briefly pé àwọn sárura nílùú Èkó àtọ̀tọ̀ àtòsí pé gbogbo èèyàn ń sunkún, ẹni ká kú sáré káàkiri, kò sẹ́ni tó lè dúró, ọlọ́mọ mọ́mọ́, aláàbúrò màbúrò mọ́, kò sẹ́ni tó lè dúró tìrọ. Sísítà mi, my own sister, blood sister, ló sọ àláì fún mi ní àárọ̀ ibi àṣejù orí bẹ́ẹ̀dì mo wà, mi ò tí ì jẹun epo, mi ò tí ì jẹun iyọ̀, mi ò tí ì mu omi sẹ́nu. Ọlọ́run àánú dẹ̀ ń gbọ́, ìfihàn lélẹ́yìí kì í ṣe àlá. Mi ò kí ń lọ ṣọ́ọ̀ṣì o, mi ò dẹ̀ kí ń lọ mọ́ṣáláṣí, mi ò dẹ̀ kí ń forí balẹ̀ fóríṣà kankan, ṣùgbọ́n mo gba Ọlọ́run alààyè gbọ́, mo gba Ọlọ́run akọ́dá ayé àti ẹ̀ṣẹ̀dá ọ̀run, mo gbà gbọ́. Ó dẹ̀ máa ń tọ́ mi sọ́nà, mo ń bá sọ̀rọ̀, ó ń gbọ́, kò dẹ̀ kúrò ní ìtọ́sọ́nà mi láti ìgbà tí mo ti dì mú. Sísítà mi ṣàlàyé àlá tiẹ̀, mo wá kó àlá tèmi, mo wá ṣe àlá ti tèmi, mo fẹ́ sọ fún yín báyìí. Mo láláì débi pé mo sunkún jáde sójú ayé, ẹ̀rù bà mí, omi jáde lójú mi. Mi ò mọ nǹkan tí mo lè ṣe mọ́. Bí mo ṣe wà, bí mo ṣe láàlá yẹn, ẹ̀rù yìí bà mí síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Mi ò lóògùn, ṣùgbọ́n mo lọ́lọ́run ọba, mo dẹ̀ ní àyà kí nǹkan tó lè gbomi lójú mi ó pẹ́. Mo ní àyà gidi gan, mo ní àyà, kò sẹ́ni tí mi ò lè kojú ẹ̀, mi ò gbéraga. Ṣùgbọ́n eléyìí dẹ́rù bà mí, ó ṣò mí lọ́wọ́. Àwọn Fúlàní, wọ́n gba gbogbo Èkó. Ọlọ́run gbọ́ bí mo ṣe rí, mo ṣe ń sọ yìí. Ẹ̀yin wòlíì ńlá, ẹ̀yin alágbára ńlá, pásítọ̀ Adébóyè, pásítọ̀ Yodepo, pásítọ̀, mi ò mọ orúkọ àwọn pásítọ̀ ọ̀sán yẹn torí mi ò ń fi bẹ́ẹ̀ tẹ̀lé wọn, mi ò mọ mọ́ọ̀tì ń pa wọn, bọ̀ àwọn tí mo rí pọ́n popular ni wọ́n yẹn. Bàbá Mountain of Fire, gbẹ̀yìn bàbá ńláńlá àwọn yẹn tó yẹ pé aládùúrà ńláńlá ni tẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run, tó tẹ́ bá mọ̀ pé lóòótọ́ l'Ọlọ́run lò yín, ẹ jẹ́ k'Ọlọ́run lò yín fún Nàìjíríà, má yẹ k'Ọlọ́run lò yín fún owó nìkan. Ẹ má yẹ k'Ọlọ́run máa lò yín fún owó àpò ara yín nìkan, ẹ jẹ́ k'Ọlọ́run lò yín fún Nàìjíríà. Ẹ gbáradì àdúrà, àsìkò fún àdúrà lélẹ̀ tí Nàìjíríà ní ìdàdúrà. Èmi tí Ọlọ́run fi eléyìí hàn, mi ò ń lálàá anyhow, mo lè bá lálàá odidi ọdún kan, mo lè má lálàá, ṣùgbọ́n tí Ọlọ́run bá fi nǹkan mi lójú oorun, ìfihàn ni, kì í ṣe àlá. Eléyìí tí mo rí ìfihàn gédégbé ni. Ó ṣe wá jẹ́ pé àwọn méjì péré la sunlé, àwọn méjì wá lárò àlá kan náà ní ìgbà kan náà. Ọlọ́run fi nǹkan kan náà hàn àwa méjèèjì ní ìgbà kan náà. Ohun èlò tí ò wúlò rárá, tí ò tí ò lágbára rárá, Ọlọ́run lè lò fún ohun èlò tó lágbára. Bí náà ṣe lágbára tó, bí náà ṣe lè pa gbogbo ìlú run tó, omi lásánlàsàn á pa iná run. Kò sí ọ̀nà àrà tọ́lọ́run ò lè gbà jíṣẹ́ tiẹ̀, tí ò dẹ̀ lè gbà rán àwọn ènìyàn. Kì í ṣe wòlíì nìkan l'Ọlọ́run rán sí ìlú. Mi ò sọ pé mi wòlíì, mi ò dẹ̀ sọ pé èmi, tó àwọn èèyàn lè pè mí ní Joseph Alala, tó àwọn èèyàn lè pè mí ní orúkọ báwọn èèyàn lè pè mí, ṣùgbọ́n bó ṣe fi hàn mí, ẹ̀rù bà mí. Àwọn Fúlàní wọ́n wa táǹkà yálé ní 500, ó ti pọ̀ jù, petrol tanker filled with petrol. Wọ́n dẹ̀ wá wọ Èkó from nowhere, only God knows. Wọ́n wá park àwọn petrol tankers ẹ̀ sí strategic places, kò sẹ́ni tó fúnra, strategic places in Lagos. Wọ́n yí Èkó ká pẹ̀lú petrol tanker yẹn. Gbogbo àwọn ilé epo tó wà ní Èkó pátápátá, gbogbo àwọn filling station tó wà ń bẹ̀ pátápátá, wọ́n bẹ̀rẹ̀ sí í ṣí reservoir wọn, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ bọ́ǹbù síbẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí í sọ iná síbẹ̀ sí reservoir wọn. Their strategic was well planned and they executed it perfectly and brilliantly. Mo rí ní ojú àlá yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí í sọná sínú àwọn táǹkà yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí í sọná sínú àwọn táǹkà yẹn. Táǹkà ń gbaná, táǹkà máa ń jó bí almost 1 kilometre. A máa jó lọ, a máa jó ilé lọ. Igbe oró mò ń gbọ́ nínú ilé, oró àtọmọdé àtàgbà.
ní orúkọ Jésù ìwọ tó ń wo fídíò yìí igbe oró ò ní dún nínú ilé ẹ, igbe oró ò ní jáde lẹ́nu ẹ ní orúkọ Jésù. Ogun tó ń finá jóni mọ́lé kò ní ṣẹlẹ̀ sí ìwà àtẹ̀bí ẹ nínú oṣù tí a wà yìí, nínú ọdún tí a wà yìí, títí láé àti láéláé. Wọn ò ní gbọ́ igbe oró nínú ọ̀dọ̀dẹ, wọn ò ní gbọ́ igbe oró nínú bí tẹ́ ti wo fídíò yìí. Wọn igbe oró, igbe ẹgbàmí, ẹ bá mi gbé, kò ní jáde nínú ilé yín. Bí mo ṣe rí ní ìlú Èkó nìyẹn, kò dẹ̀ sẹ́ni tí ò lẹ́bi tí ò lára ṣèkó o. Tó bá ní kò kàn mí ṣèbí Èkó ló ti fẹ́ ṣẹlẹ̀, kì í ṣe Èkó nìkan o. Mo ti pariwo tipẹ́tipẹ́ nínú fídíò mi almost 1 year ago, 1 year plus. Mo ti ń pariwo kíní pé ogun ti wọ ìlú Nàìjíríà, ó ti wọ ìlú yẹlẹ Yorùbá, pé àwọn Fúlàní ti yí wa ká. Kó tẹ̀ tó di pé Sunday Igboho dìde rárá lèmi ti ń pariwo yìí. Kí Sunday Igboho tó gbógun dìde fún àwọn Fúlàní lèmi ti ń pariwo yìí. Wọ́n fi hàn mí náà ni. Bá ṣe fi hàn mí ń gbà yẹn náà rèé tí mo pariwo. Ṣùgbọ́n kò sẹ́ni tó dá mi lóhùn. Ó ti wá hàn sí ojú àwọn alágbára ń sìn, ó ti wá hàn sí ojú àwọn leaders ń sìn pé lóòótọ́ làwọn Fúlàní ti wà ń bẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn leaders tá a gbọ́kànlé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ogun àwọn Fúlàní yìí. Ogun 2023 náà bá kiri. I want to become president. I want to become president by all means. I want to become president by all means. If you become the president and everybody is killed, who are you going to rule? Who are going to be your subjects? Why don't you first solve the problem that is confronting your people before talking of just running for presidency? For crying out loud. Aṣáájú Ahmed Tinubu, aṣáájú ènìyàn ló yẹ kó jẹ́, kì í ṣe aṣáájú òṣèlú. Aṣáájú kan rere. Nigeria is in trouble. I know you are brilliant. I know you are very, very brilliant upstairs. Why can't you just sit down with meaningful people from Yoruba land? Sit down with meaningful people, call a meeting. Ẹ pèrè àyín jókòó, báwo la ṣe fẹ́ ṣẹ́gun àwọn Fúlàní? Fúlàní ti gba Yorùbá tán o. Ẹ̀rí nǹkan tó ń ṣe nílẹ̀ Ìgbò, wọ́n pa wọ́n léjìdá. Every blessed day náà pa wọ́n pẹ̀lú strategy, wọn á máa parọ́ pé àwọn no government kan ni. Àwọn Fúlàní náà ṣe. Now ilẹ̀ Yorùbá ń sìn, wọ́n ti gba gbogbo ilẹ̀ Yorùbá pátá, wọ́n ti bẹ̀rẹ̀ sí operate ni, wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ sí operate 2023 kọ́lọ̀njọ́ kó hold ni o, kọ́lọ̀njọ́ kó jẹ́ election 2023 kó hold ni o. Ẹ lọ kọ sílẹ̀, mo tún ti sọ báyìí, ẹ lọ kọ sílẹ̀. Mi ò ń ṣe wòlíì, mi ò tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì rárá, mi ò dẹ̀ ń kúnlẹ̀ síwájú wòlíì kankan kó gbọ́ lé mi lórí láyé. Mi ò nífà kankan, tí mò ń dá kọ́nà kan láti mọ ọ̀rọ̀ ìlú, no. Mi ò dẹ̀ ń forí balẹ̀ foríṣà kankan, ṣùgbọ́n mo gba Ọlọ́run alààyè gbọ́. Èyí tí mo sọ yìí, ìwọ tó ń gbọ́ mi, tó bá wùn ẹ́ kó gbàdúrà, tó bá wùn ẹ́ kó má gbàdúrà, tó bá wùn ẹ́ kó múra, tó bá wùn ẹ́ kó má múra, ṣùgbọ́n èmi Ọ̀dúndún Asòdedẹrọ̀ bó ti sọ tèmi lẹ́ni ná. Bó ṣe rán mi ni mo ṣe sọ. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde sọ̀rọ̀ yìí. Ṣèbẹ́ni tó gun bá sọ fún pọ́ńbọ̀ ló ń fògùn jà. Gbogbo àwọn Oòduà tó ń kóra jọ tó ń sọ pé àwọn lóògùn, a máa fògùn kojú wọn. Ṣèbí tó bá sọ fún ẹni, ṣé irú bí mo ṣe sọ pàlà ìwáyé yẹn, ọ̀nà orúfẹ́ lògùn fífẹ́ gbèjà báyìí. Ogun tó mú yàn lójú oorun, níbi tó ti ń sùn, tó ti dáná sí táǹkà àti táǹkà jó gbogbo ilé lọ bí ilẹ̀ bí ẹni, tó dáná sí petrol station. Petrol station wà ní almost every nook and cranny of Lagos ní petrol station wà. Even Gọlẹ́ ìkùlé everybody buy petrol station ní business tó tún ṣe káàkiri, and government is not even talking about that. Is that safe? Governor Sanwo-Olu, why are you not doing anything about this situation? Also, Fulani people will come in multitude from the northern parts. Wọ́n máa kóra wọn pẹ̀lú trailer. Immediately bá ti dé kára, tán bọ́ọ̀lẹ̀ báyìí, tán ti lè wọnú àwọn inú igbó wọn yẹn, rí wọn mọ́ nìyẹn. Nobody will be able to trace them. Wọ́n gbèyàn, wọ́n pa wọn lójoojúmọ́, wọ́n pa àwọn tó ń travel lọ sí Ìbàdàn, wọ́n pa àwọn tó ń travel láti Ìbàdàn, wọ́n pa àwọn tó ń travel lọ sí Ògbómọ̀ṣọ́. They are killing people on daily basis. Our leaders are not doing anything about it. Adẹ̀pẹ̀ yín leader, irú leader rádaràda wo ni yín? I am not here to insult anybody, I'm sorry, and I'm not here to even boo any politician. I'm not booing you, mi ò boo yín o. I'm not booing anybody, but I am just saying it as it's so painful. It is so painful that our leaders can just ignore a very clear war that is approaching our doorstep. They're not doing anything about it. So the baba ká àwọn mọ́nú yàrá tó ká àwọn mọ́lé tó wá pa gbogbo àrùn tán, tàlẹ́ wá fẹ́ rule. Ẹ̀yin gẹ́gẹ́ ṣe rò pé máa escape ni. Tọmọtọmọ yín ló máa run sí i. Kì í ṣe àwọn mẹ̀kúnnù nìkan, ẹ̀yin náà máa nípìn bẹ́ẹ̀. Tó bá wù yín ẹ gbọ́, tó bá wù yín ẹ má gbà. Ṣùgbọ́n ẹ̀yin mẹ̀kúnnù tẹ́ ń jìyà, tẹ́ ń ṣiṣẹ́ jìyà, táwọn aṣáájú wọ̀nyí fìyà jẹ lórúkọ Jésù. Ogun àtẹ̀jà á yọ wá kúrò nínú ogun yìí, kò ní nípìn nínú ẹ̀, kò ní ká wa mọ́lé. Àwọn tó ń jẹ gbì, àwọn náà máa kú gbì. Àwọn tó ń employ àwọn Fúlàní, tẹ́yìn dọ́ọ̀jì wọn nílẹ̀ Yorùbá, àwọn ológun yẹn máa kó lọ
lórúkọ Jésù bó ṣe máa rí nìyẹn. Mo ṣe àdúrà fún ìlú Nàìjíríà dẹ̀rọ̀, ìlú Nàìjíríà lójú, ìlú Nàìjíríà aráyè, ìlú Nàìjíríà peace will reign in Nigeria in the mighty name of God. Mo sọ tèmi náà, ọdún dàsọ dédé rọ, ó tún sọ tiẹ̀, ẹni ní 2nd of May 2002. God bless everybody.